وما كان لنبي أن يغل وما يغل يأتي بما قال يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. ìtumọ̀ wàmọ́ kẹ́nẹ̀rì nábì yáyágúlà kò tọ́ sí ànábì láti mú nǹkan pamọ́. wàmọ́ yẹ́gílú ẹni tó bá mú nǹkan pamọ́, that means pé láti dá ẹ̀ kíyàn dá ẹ̀yìn kan kájọ ṣe business papọ̀ kó wá dá ẹ̀ kó mówó tiẹ̀ pamọ́. wàmọ́ yẹ́gílú ẹni tó bá dá ẹ̀ ara wọn, ẹni tó bá mówó pamọ́ láàrin ara wọn, yá tí ibi máa ga láyọ̀ ọmọlẹ́kẹ̀ yá mọ́ owó tó yẹ kó fún lágbájá tó mú pamọ́ tí ò fún yóò padà wá mú fún níjọ́ ìgbé ìdàrí kìámọ̀. sùmọ̀tà wá fákúlù náà fún sí máa kasabat á sì wọn òṣùwọ̀n fún gbogbo ẹ̀dá lórí tó bá ṣe kíni, lórí tó bá ṣe níṣẹ́. wà hún àwọn ọlọ́run láàyè sílámù náà wọn ní ṣàbòsí fún ẹrúkẹrú kan. ìtumọ̀ ẹ̀ nìyẹn. kí lẹ fẹ́ ká mú bẹ́ẹ̀. àyà yẹn dẹ̀ wá sàbábù nùsùlù ẹ̀ ó ní wípé nígbà tí wọ́n kó nǹkan ogun dé ní yọmọ bádìrì wọ́n wá nǹkan kan tì, apá kan àwọn èèyàn wá ní ànábì ló mú. bí wọ́n ṣe ń sọ pé ànábì ló mú, tó bá yẹ pé ilẹ̀ Yorùbá ní nísìn wọ́n kó wọn lọ ìdí òòṣà ní wọ́n dẹ̀ lọ búra. ṣùgbọ́n àwọn ńgbà tó jẹ́ pé ànábì ò nímọ̀ tó nǹkan, bẹ́ẹ̀ ni àyà sọ̀kalẹ̀, ànábì wá ní àyà ti sọ̀kalẹ̀ o, tó yẹ pé olórí gidi ni ó yẹ kó kó wọn lọ Kàábà ni láti mọ ẹni tó jí nǹkan yẹn, ó yẹ ká mọ ẹni tó jí nǹkan yẹn ni. ṣùgbọ́n wọn àwulẹ̀ wẹni tó jí nǹkan, wọ́n sọ wípé ẹni tó mú ẹ fílẹ̀ yóò mú wá níjọ́ ìgbéra kíámọ̀. wọ́n dẹ̀ wá nǹkan yẹn tì, àwọn yòókù dẹ̀ gbà bẹ́ẹ̀ pé Allah ti sọ̀rọ̀. ṣùgbọ́n tó bá jẹ́yìn ni àáfàá wa, tó bá jẹ́yìn ni tí nǹkan bá sọnù lẹ́yìn tẹ́ ẹ bá wa tìṣẹ́ ẹ̀ ní wa, tó bá yẹ pé nǹkan lẹ́mú ẹ máa wà. ṣùgbọ́n wọn wulẹ̀ wẹ́lẹ̀ yìí, wọ́n ní àyà ti sọ̀kalẹ̀ ní kó má wulẹ̀ wá mọ́, ẹni tó bá mú pamọ́ yóò mú wájọ́ ìgbéra kíámọ̀. tó ẹ pé olórí ní sẹ́yìn lè ṣe bẹ́ẹ̀ tí nǹkan sọnù nù lẹ́yìn. àyà ló wá sọ pé kán gbàgbé ẹ̀ kán má wọ̀rí pípẹ́ ènìyàn máa mú wájọ́ ìgbéra kíámọ̀, táwọn bàbá tí wọ́n jẹ́ sírú ẹ̀ rí. kí ni apá kan wá ní ibi tẹ́ ẹ ti kà kí ni wọ́n ló sọnù. pátápupa pátápupa. pátápupa ta ni èyí tí wọ́n kó lógun ogun ológun tó lọ kó nǹkan oníkan kan lọ kó. ṣé wọ́n ń wọ pátá ń gbà yé ànábì. kí ni wọ́n wá ń wọ̀ ṣáwọ̀ tẹ́lẹ̀ ni. ìhòòhò lọ́rùn ni. nǹkan méjì náà ni Lárúbáwá ní tí wọ́n ń wọ̀ lẹ́wù. àrídáwù wal ìzáwù ni wọ́n máa ń pè. wọ́n pa kájá wọ́n sì rorò wọ́n èé rán sọ ń gbà. ṣé ẹ bá wọn gbé ni. ọ̀rọ̀ pé tá a bá wọn gbé kọ́. ẹ fún wa lẹ́fídẹ́ǹsì ọbaṣọlá ẹ máa nìṣó ńlẹ̀. bó lẹ́yìn ṣe mọ̀rọ̀ àwọn Ọ̀rúnmìlà yẹn kọ̀ọ̀kan ṣe rí yín tí ò yé yín ó pọ̀ ju tó yé yín lọ. ẹ má wò ẹ jẹ́ ká bá yín ká tẹ̀sí rẹ̀. má dárúkọ Ọ̀rúnmìlà o, má dárúkọ Ọ̀rúnmìlà bí o. ànábì kọ́lẹ̀ yín ń dákọ́ ní. Ọ̀rúnmìlà jọ ànábì lọ́nà ó ṣe máa fi òkú wá láàyè. kí ni pàtì Ọ̀rúnmìlà láyé. Ọ̀rúnmìlà kẹ̀ dákẹ́ kó sinmi. ọmọ ẹrú. Ọ̀rúnmìlà ọ̀rọ̀ Olódùmarè. Fúlàní. ànábì báwo dákẹ́ o. ọmọ Fúlàní. chai. ọ̀gá o. mo pé bọ̀bọ̀ kìtà mi ẹ mẹ́sẹ̀gì mi ó send mi nọ́mbà ẹ̀ ní pé bóyá kí n pass ẹ̀ on to olówó èkó kìnnìkan adẹ́gbẹ́ wá sókè nísìn ó dẹ̀ trash ara ẹ̀ no manners no civil nothing no courtesy nothing. bó ṣe ń mẹ́sẹ̀gì kiri nìyẹn wọ́n ti mẹ́sẹ̀gì mi pa èmi gan mi ò kàn reply ní pé. ó wá nǹkan tó máa post ní ẹ̀yìn lẹ̀ wọ́n.
òní mo fẹ́ pass nǹkan tó fẹ́ post tó máa post sórí page ẹ̀ ló ń wá. ìyá rẹ̀ kò sí nǹkan gbogbo ẹ̀ lọ́dọ̀ tí mo fẹ́ mẹ́sẹ̀jì gbé ọ̀sẹ̀ tí ó mọ̀ ìdí ọ̀rẹ́ máa ní máa sọ̀rọ̀ ẹ̀ kò ń ṣe èèyàn gidi sẹ́ẹ̀. noise maker lọ́kùn máa ń pariwo ní tán bluetooth tán sọ̀rọ̀ mo ṣe sọ̀rọ̀ mo ti mú. no mo ní ariwo tó ọkọ̀ máa ń pariwo kiri ibẹ̀ náà rí pé kò sọ nǹkan kan bí látara òsì débi kò sọ anything now. Mr. Pick Choice. kò sí àfọ onídàlábí tí o ti bulẹ̀ Yorùbá. Pick so Choice. àwọn kárátà yìí làwọn ò fẹ́ kárátà táwọn eléyìí ń gbé bọ̀ wá àwọn fẹ́ máa pààyàn torí Islam ni ẹ understand àwọn eléyìí gangan ló máa wá jáde láti máa complain àwọn eléyìí tẹ́nìkan bá bú Mọ̀mọ́dù wọn lè pa wọn ní Nàìjíríà nílẹ̀ Yorùbá wa yẹn àwọn eléyìí gan làwọn ò fẹ́ so àfẹ́ yín ẹ kúrò nílẹ̀ Yorùbá ẹ lọ gbèlú Saudi gbogbo yín Saudi lẹ ti kéwú bẹ́ẹ̀ ṣe mọ kéwú tó lẹ ti gbọ́ Arabic tó àwọn Saudi wọn lè employ yín ṣiṣẹ́ wọ́n ti pọ̀ sí ṣé Saudi rí ni. níbẹ̀ ló ti lọ kéwù wọ́n pọ̀ gbogbo àwọn wèrè dìdìrín sọ pé ọmọ gómìnà ara wọn tán dìpọ́tì yẹn náà rí àbí. ara wọn ni Hello, good evening. àwọn tó dìpọ́tì láti Saudi ni gbogbo ọjọ́ ayé yẹn lọ kéwù Saudi ẹ̀sán tí wọ́n sọ yìí pé kán dìpọ́tì. Ẹ ra sà, mo ti máa ń follow platform yìí tipẹ́tipẹ́ gan, but inú mi dùn pé mo wọlé lálẹ́. Ìbéèrè lèmi wá béèrè mo ò sí láyé nígbà ayé ànábì mi dẹ̀ sí láyé nígbà Ọ̀rúnmìlà bọ̀ mo kéwú dáadáa. So mo fẹ́ béèrè pé ṣé àǹfààní TikTok nìkan láti lè rí kò sí outside conference kankan. ó wà lórí Facebook wọ́n wò lórí Facebook báyìí. Yàtọ̀ sí social media kò sí outside conference kankan. ṣe ok jẹ́wọ́fẹ́ a máa ń ṣe lẹ́kọ̀ọ̀kan. Bí n pé ṣẹlẹ̀ wá sẹ́kọ̀ọ́ etí ọ̀sà. Èkó náà ni mò ń gbé. Etí ọ̀sà tó bá dijọ́ Friday ẹjẹ́ àwọn àlè etí ọ̀sà lágbára Ọlọ́run. Langbasa road. Langbasa road. bẹ́ẹ̀ ni etí ọ̀sà lẹ́kọ̀ọ́. ṣé ẹ lè fi pósítà yẹn sí ẹ lè fi location yẹn sí orí platform kí n screenshot ẹ. àfitì létà Langbasa road náà lè máa lọ number 28 Langbasa yẹn lè bèrè etí ọ̀sà yẹn ti débẹ̀. tó bá ti dé àjà under bridge ẹlẹ́yìn lọ Langbasa road. lẹ́gbẹ̀ẹ́ police station wọ́n á gbé yín débẹ̀. mo mọ etí ọ̀sà náà. ibẹ̀ la wà Langbasa road la wà. ẹ ti gẹ̀ẹ́tì ibi tá a wà ni ẹ máa débẹ̀ ẹ má fọ̀. nítorí àǹfààní yìí ẹ mọ̀ pé àwọn kankan wà tẹ́ pé òkùnkùn lẹ́ni àwọn kan wà àwọn kankan dẹ̀ wà nù mọ́lẹ̀ àwọn tó dẹ̀ wà nù mọ́lẹ̀ lójú ara wọn rò pé mọ́lẹ̀ làwọn wà àwọn tó dẹ̀ wà nù òkùnkùn lójú ara wọn rò pé inú mọ́lẹ̀ làwọn wà. inú kílẹ̀ yìí rò pé yín wá sí ẹ̀ sá. inú kílẹ̀ yìí rò pé wà. èmi ò sínú mọ́lẹ̀ mi lè sí ní òkùnkùn because I just believe that we are born and we grow to die. ó ṣe Islam ó ṣe Mùsùlùmí ó ṣe fáwọn ṣe kíni kan we are born to die. ẹ ṣe wà tó lọ wọ náà bí. iná bá wò wọn dáná lẹ̀ ta ló dáná ṣé àwọn Boko Haram ló ń kó náà ni àbí what is going on. aláwọ̀ oníwo ni ẹlẹ́pọ̀n bí ẹpọ̀n gíní aláwèrè lọ́lọ́fẹ́ fún ọ̀fẹ́ fi náà jáwọn èèyàn kiri. mi ò bílíìfù náà mi dẹ̀ bílíìfù náà àlùjọ́nà nítorí àyà Kùránì náà ti sọ pé ànábì ibi tó wà ó ju àlùjọ́nà lọ. inú náà lọ́wọ́ tó wà táwọn bàbá ti yẹ wà tó bá wáyé rí bílíìfù tèmi kò fi wáyé rí ànábì never existed. ẹ ti ṣe ń gbọ́ mi sà ẹ ti ṣe conference kan rí lọ́jọ́ kan tẹ sọ wípé ẹni ẹ wọlé ẹni ẹ wá ń sọ̀rọ̀ pé ìgbà tí Islam dé kinní kan ẹni ẹ wá sọ pé tí ó bá ti ṣe Islam kan báyìí but ibi tí ẹni ẹ ti confuse ó sọ pé ànábì mọ ní pé ẹni tí ó bá ti ṣe Islam ní pé iná àbí nǹkan kan but bàbá tó bí ànábì náà kó tó dé kò tí sí Islam náà so ẹni ẹ ń tọ́ wa sọ́nà pé Islam nìkan lèèyàn lè fẹ́ rálùjọ náà kò lẹ́yìn ṣe Islam nìkan even gan kò sí àyà Quran tó bá kọ ẹ̀ fún wa pé ẹni tó bá ti ń kírun inú àlùjọ náà ló ń lọ kò sí so nǹkan tó jẹ́ kó yé wa nínú ìrìn kíkí ni pé ó sọ pé báwo láyà yẹn ṣe wá náà. ẹ má wọrí ẹ má ṣèyọnu Mr. Sise. ó ní la farqa bayna al-muslimin wal-kafirin illa bis-salat ní pé ìyàtọ̀ táwọn sí àdìkà Sise wọ́n fúnra ẹ̀ ń ṣe Nàìjíríà náà orúkọ Senegal ní Sise. ọmọ Mali ni. nínú Senegal Mali àwọn ọ̀rọ̀ jẹ́ Sise. mi kì í ṣe ọmọ Senegal bọ̀
I spend all gbogbo Africa ṣá mo máa ń dé gbogbo Africa máa traveller ni mí ọmọ bo so ni mo ẹ lè sọ oríṣiríṣi èdè mi lè gbọ́ Yorùbá ọmọ ọmọ bo Nàìjíríà gangan ni ni mí ẹ ọmọ Yorùbá ni mí irọ́ ẹ mọ̀ òṣù wẹ́ẹ̀ ọmọ tó jẹ́ Yorùbá sísè ọmọ Kwara òṣòrúkọ State ẹ̀ ni mí sísè ọmọ òṣòrúkọ Yorùbá ni Nàìjíríà mí tẹ̀ jẹ́ sísè yìí kò yẹ kó máa fún yín passport Nàìjíríà sísè báwo. no TikTok name mi lélẹ́yìí ẹ lè fi TikTok judge mi ẹ bọ̀ tí wọ́n náà bí tó lọ Áfíríkà ká ó dẹ̀ lájú ẹ̀ lè kó má parẹ́ kí ló ń wá nú ẹ̀sìn burúkú yẹn ó no dájẹ́ sí í lọ ànábì ò lè ní ó bòkú sùn kí ni ò jí wọ́n tún ní Islam ẹ̀rẹ̀ jẹ́ ẹni èèyàn pàápàá kí ló ń wá nú ẹ̀sìn burúkú ìbọn yẹn ìwé sí lẹ̀ ń kà ṣe ìwé kọ́ ẹ mọ̀ àníwọ̀n pé gbogbo onísìn nǹkan ìwé tá kọ́ à ni ń mò ka ń kà ìwé là ń kà kò jẹ́ sí ó ṣe gbọ́dọ̀ jẹ́ anybody sọ̀rọ̀ jáde ìwé wo ni mò ń kà mọ́ wọn ò ráwọn àràbò àwọn náà ń jà kàràkiri gbogbo ayé yẹn kò sí nǹkan gidi bí ọ̀rọ̀ wọn kò sí ẹ nǹkan kú ayọ̀ ètò sínú ẹ kú ọ̀rọ̀ ètò wọn tí í ṣe lọ sí lọ ẹ kú ṣe ètò ìjọ́dúkú ẹ kó máa bọ̀ ńlé máyì kó máyì kókó bẹ́ẹ̀. ok kí lọ máa ṣe fáàbì ó láti ṣe nídìí yẹn ó láti mí ṣe nǹkan kan ọlọ́run dẹ̀ ṣàánú mi ẹ bá ẹ àwọn ṣe olùkiri fáìn kankan wá. mo o bá lè máa má rí ṣe kiri èmi kan máa kankan ń kankan kírun ò irun ṣe dẹ̀ ẹ ti mo máa ń kírun irun dẹ̀ ti mọ́ mi lára nínú wèrè ah torí ẹ̀mọ́ tó dáa dún wájú orí máa ọtí lárí get mọ́lẹ̀ tó máa lárí lẹ́nu mọ́lẹ̀ yóò ní pé mọ́ náà irun wèrè wo lẹ́ ń orí kí rọ́ọ̀gì máa ti kírun lọ́ọ̀gì wo ẹ máa ṣe kọ́tẹ́ ṣeré eré wa àwọn ṣeré àgbà bí ni ọmọ sísè wa ṣeré ni sísè ya bọ́lẹ̀ jà kó gbéyàn wọlé. lọ́kọ́ gbéyàn wọlé ẹ má distract wa. Ladies and gents, ẹ jọ̀ọ́ ẹ bá wa power tap screen. Ẹ máa gbá àwọn rowdy wọ̀nyẹn wá, èmi like wọn, mo ní paracetamol fún wọn. Bàbá yẹn kàn ń pariwo ìranù kiri ni, kí ló dé? Next customer please. ẹ jẹ́ yẹn máa sọ̀rọ̀ ẹ máa ṣe sùúrù ẹ má sáré máa jáyàn. eléyìí tí wọ́n wá ṣé kò yẹ kó ti sú ẹ ní ìyẹn gidi kẹgbẹ́ wọlé ìfẹ́lẹ́ ilẹ̀ ibi tó dúró sí. àwọn Fúlàní yẹn ti wá pọ̀ ń ta o wọ́n ti pọ̀ o. ti pọ̀ ń ta wọ́n sọ Yorùbá gan tààrà ẹ ó ga kálẹ̀ o. o ms olówó èkó aláwàf èyí tẹ dálẹ̀ yóò dá o ẹ wá sọ àwọn àfáàdì ẹ sọ wọn dájú lẹtẹ ń dàgbàdo lẹ fún. Mr. kálẹ̀ o. Soibu ẹ káàbọ̀. Ṣé bẹ̀rẹ̀ ní now? It's only few months. Mo kí gbogbo àwa tí a wà nínú bíbá yìí kí wa ọ̀rọ̀ kan ni mo gbọ́ mo ti ń gbọ́ pa platform ẹ dákun ṣe ń gbọ́ mi Clearly mo ti ń gbọ́ pa platform yìí ó ti tó bí ọ̀sẹ̀ mélòó kan so but nǹkan kan lèmi kàn fẹ́ sọ mo gbọ́ tí wọ́n sọ̀rọ̀ kan nísìn wọ́n ní wọ́n sọ pé a lè jẹ ẹran òkú tẹ́nìkan sọ pé a lè jẹ ẹran èèyàn nísinsìn so that's one so I want to see the evidence that's one. And ẹni sùn ibi tá a wà ẹ má ti gbé wa lọ́kọ̀ọ́ a ní tọ́pìkì tá a yìí sọ èyí tá tí ẹ̀yin kà ní pé Muhammadu bá òkú sùn ibi tá a yìí wà ń sìn nìyẹn ẹ má ti gbé mi wá Muhammadu bó kú sùn aláwa ìfẹ́ lè àtẹ́ǹsẹ́ nìyí ẹ jọ. ok ẹ mọ̀ ká tó ṣẹlẹ̀ ibi tí wọ́n ti ní wọ́n bókú sùn yẹn ẹ kọ́ fún wa ní tírà tó wà àbí ibi tí wọ́n ti sọ kí wọ́n dẹ̀ fún wa ní àrọ̀bíyà rẹ̀ you understand then we now have the space to treat it. Ṣé mo pọ́ ti sọ fún yín tó bá wá sókè ẹ̀yin kọ́ lẹ máa sọ fún wa bẹ́ẹ̀ tó ṣe máa lọ. Wọ́n ti fún yín ní information. We will get you the reference. Please, can you pay attention to what we are speaking about for now? That's what I said. I said you should give me the reference from The which book. reference will be from which provided place. for you because ìwé yẹn I need láti order ẹ̀ ní ṣe get so mo lè fún yín ní page àti volume àti number ẹ̀ but ẹ concentrate lórí nǹkan tá à ń ṣe for now ẹ jọ̀ọ́. tẹ́ bá fẹ́ ṣẹ́ẹ̀jì screenshot yẹ Soibu ṣáfà yẹn wà ń bẹ̀ ṣá àfà ẹ̀tàn máìkì yín àgbọ̀yàn ibi tẹ́ ti lè rí ka nìyẹn Kanza Al-Umma by Ali bin Huzam volume 13 page 609 ẹ ti rí
Hadith number 37609 to àfa yẹn ti bọ́lẹ̀ o. 37611. So ibi tẹ́tí lè rí ka nìyẹn àfà. Anything tá a bá sọ àkọ́kí ń sọ lórí. Forget, ìwé wà fún, ẹ̀rí wà fún. Yẹ̀yìn láti gbé èèyàn bíi mẹ́ta sí. Ẹ káàárọ̀ o. Hello. Ẹ kálẹ́. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ Ṣé ẹ̀ ń àwà gbọ́ mi pẹ̀lú. báyìí? Yà á ń gbọ́ yín dáadáa kí lẹ fẹ́ bá wa sọ sàgẹ́rẹ́ bá wa dá sí. Ọlọ́run ó dó tì wá. Àkọ́kọ́ ń bẹ̀, mo kí gbogbo àwa tí a wà ní orí live broadcast yìí. I greet every one of us on this live broadcast. I don't know, maybe you can hear me. Can you hear me? We À ń can gbọ́ yín hear you. dáadáa. So mo fẹ́ sọ àwọn ọ̀rọ̀ lórí àwọn ọ̀rọ̀ tí ẹ ti ń sọ. Àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí, pàápàá jùlọ àwọn ìwé tẹ́ ń lò, àwọn reference tẹ́ ń lò, ọ̀pọ̀lọpọ̀ àwọn references tẹ́ ń lò, nímọ̀ ń parẹ́. Àti àárín òun lẹ ti ń kà á, farabalẹ̀ kà á. Tí yàn bá fẹ́ sọ̀rọ̀, tí yàn bá fẹ́ mú ẹ̀rí wá, ìyẹn á mú ẹ̀rí tó yá sí pé wà concrete wá, ìyẹn á mú concrete evidence wá. Àbá sẹ́yìn mẹ́rin dání, sẹ́yìn mẹ́rin dání, Ṣé ń gbọ́ mi? sẹ́yìn mẹ́rin dání. Ṣé ń gbọ́ mi? À ń gbọ́ yín Sẹ́yìn àfà, mú but wọ́n ń bi yín wọ́n níṣẹ́ yìí mẹ́rin dání. Èmi mú ẹ̀rí dání. All right, that's good. Gbogbo nǹkan tí mo ń sọ pátápátá mò ń sọ pẹ̀lú ẹ̀rí ni. Okay. But mo fẹ́ kí ẹ gbọ́ mi dáadáa. Mo fẹ́ kí ẹ gbọ́ mi dáadáa. Àkọ́kọ́ bẹ̀ ni pé ká gbé sí orí làákàyè gbogbo àtàbí pátápátá adult ni wá, we are educated, àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀, àmọ́ nǹkan tó ń lọ. Ká gbé sí làákàyè wò, ṣó possible kí ìyẹn sọ pé ìyẹn fẹ́ bá òkú sùn? Ẹ sọ pé ànábì bá òkú sùn, Muhammad sọlá ó bá òkú sùn. Ṣé ó bá làákàyè mu pé ẹni tó jẹ́ alààyè ó bá òkú sùn? Ṣó bá làákàyè mu? ẹni tó bá ọmọ ọdún mẹ́sàn-án sùn kí ni evidence So èmi tó kàn lè ní pé jókòó sí. platform Àfà yìí ẹni tó bá ọmọ ọdún platform yìí mẹ́sàn-án ẹ gbé sùn kalẹ̀ láti fi tako Islam ẹni nìkan ni. sùúrù Ẹ ń ẹni tako tó bá Islam ọmọ ni. ọdún mẹ́sàn-án Gbogbo àwọn sùn. ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ pátápátá ẹ sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí, Àfà ẹ sọ̀rọ̀ pẹ̀lú evidence tó jẹ̀rí, ní tó sùúrù. concrete. Àfà Ẹ tó bá àwọn ní guest sùúrù ẹ wọn ní bá kò ní sùúrù invite ẹrú jọlọ bíi rédíò báwo lè gbọ́ wọn ní kò ní sùúrù ẹ̀dẹ̀ jẹ́ ká tó mi sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ lórí rédíò wọ́n ti mute mi o. wọn mí ti àsọ̀rọ̀ má gbèsè wọn fọ́kàn ẹ̀ Mute ẹni ò dàgbùsẹ̀ tó fọ́kàn kí ni ẹ̀. Ṣèyíkì oníṣòbálàkà ìmú ká gbọ́ pé èèyàn bá òkú sùn, èèyàn tó bá ọmọ ọdún mẹ́sàn-án sùn, ó bọ́kùnrin ó bóbi evidence tó fún wa pé kò lè bókú sùn. Naam. Èèyàn tó bá ọmọ ọdún mẹ́sàn-án sùn tó bá lọ bá òkú sùn èèyàn ní jiyàn sí náà. Nẹ́tíwọ̀kì rí ò dá o. Ok, hello. À ń gbọ́ ẹ. Àkọ́kọ́ hello. À ń gbọ́ ẹ Ṣèyíkì. Nẹ́tíwọ̀kì rẹ wà dọ̀ yìí. Sheikh, nẹ́tíwọ̀kì yín ẹ Sheikh fóònù yín mo bóyá sọ kẹ́ pé ṣé ṣèkì ó ẹ̀. bá làákàyè mu Àwa ní wọ́n ń bi ẹ́ ẹni tó léèrè jẹ́ alààyè báyìí wọ́n ní kó bá sùúrù òkú sùn? wọ́n ti Káti sọ̀rọ̀. kọ́kọ́ gbé ọ̀rọ̀ yẹn sórí làákàyè. Wọ́n náà ní Kákọ́kọ́ gbé sùúrù ọ̀rọ̀ kíkà sọ̀rọ̀ kíkà sọ̀rọ̀ ẹni sùúrù ẹ gbọ́ mi yé. ní sùúrù ò ti Ẹ sọ̀rọ̀ kọ́kọ́ a ti gbéwèé gbọ́ kalẹ̀, ẹ ẹ. jẹ́ ká kọ́kọ́ gbéwèé sẹ́gbẹ̀ẹ́ kan A náà. ti gbọ́ ẹ̀. Àwa ti gbọ́ nǹkan tó sọ. Mo ń gbọ́ yín, ẹ yé ká mú lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Nǹkan tẹ́mi béèrè lọ́wọ́ ẹ̀ sí ni pé ó ní ṣé ó bá làákàyè mu kó sọ pé èèyàn bá òkú sùn àbí náà. Èmi náà mo ń gbọ́ yín. Àkọ́kọ́ bẹ́ẹ̀ ni pé so bá làákàyè Okay, mu now. kó sọ pé èèyàn kan bá ọmọ ọdún mẹ́sàn-án sùn so bá làákàyè mu. So bá làákàyè mu pé èèyàn kan bá ọmọ ọdún mẹ́sàn-án sùn. Ṣèyíkì ẹ sọ̀rọ̀ network Ṣèyíkì wà dọ̀ yìí. Kò yẹ pé táìmù yìí nẹ́tíwọ̀kì yín máa ṣe báyìí Sheikh. Ṣó bá làákàyè mu kí bàbá 52 years máa bọ́ ọmọ ọdún mẹ́sàn-án sùn? Mi ò gbọ́. Sheikh. Mi ò gbọ́. Sheikh. Mo ń gbọ́ yín.
Ṣé ń gbọ́ mi báyìí? Ṣé ń gbọ́ mi? That is good. That is good. Ẹ jẹ́ kí n farabalẹ̀. Ẹ jẹ́ kí n fi farabalẹ̀. Mo ń gbọ́ yín báyìí. So ẹ jẹ́ kí n fi farabalẹ̀ dáhùn question tẹ́ béèrè nípa yìí pé ṣé ó bá làákàyè mu kí pé ṣé bóyá ànábì bá ọmọ ọdún mẹ́sàn-án sùn tàbí kò bá ọmọ ọdún mẹ́sàn-án sùn. Ẹ jẹ́ kí n try àti clear doubt gbogbo yẹn pátápátá. Ànábì sallallahu alayhi wa sallam kọ́lọ́n kó bá ṣèké àti gẹ̀ fún. Ànábì fẹ́ Aisha ni kì í ṣe pé ànábì tábà pé ànábì báyọ̀ sùn. And try àti it is a derogatory statement. Ànábì fẹ́ Aisha ó fẹ́ ṣó ti yé báyẹn ní àwọn tribe àwọn Lárúbáwá pàápàá jùlọ kàtàkàtà sọ pé àwọn òyìnbó ẹ̀yíká. Ẹ jọ̀ọ́ ẹ fún mi big screen. Ẹ jẹ́ n deal pẹ̀lú Sheikh ẹ jọ̀ọ́. Topic mi, this is my favorite topic. Ẹ̀pọ̀n Sheikh ti há sí Allah wife lọ́wọ́. Tí ó bá fọ́ lálẹ́ ìdí ẹ̀ ló máa kú. Ẹ̀mẹ̀ tó bá sọ̀rọ̀ máa yọ èkó ètò sọ náà tó wọ́n fi ṣe é ni. Mo ti gbọ́. Ẹ tún fẹ́ yọ host. Sheikh ẹ sọ fún ọkọ gbóhùn sókè ó yá o. Sheikh ẹ tan mic yín wọ́n ti ní kẹ́ gbóhùn sókè ẹ tan mic. Sheikh ẹ hàn mute mic yín ká lè gbọ́. Ó ṣàdúrà lọ́wọ́ ó kírun lọ́wọ́ ajé mo yóò yàrá ń bí lálẹ́. Ẹ jọ̀ọ́ ẹ bá wa power tap Sheikh ẹ tan mic. Ẹ jẹ́ bá a gbọ́ ní táàbù ẹ jẹ́ bá a gbé ṣanlé ẹ jọ̀ọ́. Wọ́n ti tàn. Mo ti tan máìkì báyìí. A ti ń gbọ́ yín báyìí. Wọ́n á ní tẹ̀sí kéèsì yìí báyìí náà bismillah. Ẹ má bínú ibi tí mo wà á dà mí nílé lo fídíò. Ṣé ń gbọ́ mi? Ẹ má worry, we don't need to see your face. So yeah. So a béèrè lọ́wọ́ yín a sọ pé ṣó dáa ṣé àpẹẹrẹ tó yẹ ká máa follow nìyẹn. Okay now. Kí So I'm very sorry about that for not showing my face. You need to see your face, don't worry. Okay, yeah, okay. It's like you want to ask me a question. Yes, mo fẹ́ bi yín question. Ẹ sọ Yorùbá, ẹ má bínú ẹ sọ Yorùbá. Mo fẹ́ bi yín question. Okay, I know. Okay. Okay. Àkànbí ọlọ́ba bí yín pé ṣé ó wà okay kí a man of 54 years old kó máa bọ́mọ ọdún mẹ́sàn-án ní intercourse. Ẹ̀yin wá respond ẹ sọ pé no ó fẹ́ ní o kì í ṣe pé ó bá a sùn. So mo máa ka hadithi fún yín. Sahih al-Bukhari 5134. Olowo, when you are ready. Narrated by Aisha. Allah wife. Okay, bá jẹ́ ká fà kọ́kọ́ fún yín ní proof pé bí a kò bá sùn náà. Okay. Oh yeah. Come fún mi proof. That's a good idea. Okay now. So hadith tí ẹ gbé wá yìí ṣé ń gbọ́ mi. Hadith tí ẹ gbé wá yìí bẹ́ẹ̀ ṣe gbé hadith yẹn wá mo sáré ka hadith yẹn. So ṣe mọ̀ yín pé àwọn òyìnbó àtàwọn Lárúbáwá as a tribe àwọn ọmọ ní rapid growth. Ọmọ òyìnbó tó jẹ́ 18 years àbí ọmọ Lárúbáwá tó jẹ́ 18 years ṣé ń gbọ́ mi lè fi wé ọmọ aláwọ̀ dúdú tàbí ọmọ Nàìjíríà tó jẹ́ 18 years. Àwọn òyìnbó máa ní rapid growth. Ṣó ti yé báyẹn ní àsìkò tí wọ́n nígbà yẹn lọ́hùn ọmọ ọdún mẹ́sàn-án tó jóbìnrin ṣé ń gbọ́ mi ọmọ ọdún mẹ́sàn-án tó jóbìnrin ó ti ripe fún marriage. Ṣó ti yé báyẹn ní àsìkò yẹn nígbà náà lọ́hùn ọmọ ọdún mẹ́sàn-án tó jẹ́ obìnrin ó ti ripe fún marriage. So ọ̀rọ̀ tẹ́ ń sọ nípa pé ìkàtà yìí kan make emphasis lórí pé ànábì bá ọmọ ọdún mẹ́sàn-án sùn ọmọ ọdún mẹ́sàn-án sùn ìkàtà yìí make emphasis lórí nìyẹn. Ànábì ò bọ́ ọmọ ọdún mẹ́sàn-án sùn ànábì fẹ́ Aisha ni. Aisha tó dẹ̀ fẹ́ dẹ̀kẹ̀rẹ́ ó fẹ́ with the consent of her parents. So ti báyẹn táwọn ní pé ìyẹn kàn báyọ̀ sùn. Ọmọ ọdún mélòó ẹni sùúrù. I might need the evidence fún nǹkan tẹ́ sọ because there's a lot of people who are educated in Dubai. Ẹ kọ́kọ́ sọ pé àwọn ọmọ tó ń gbé ní Saudi yẹn tó bá ti pé age 6 ọ máa ń wà more mature than the rest. Ẹ jọ̀ọ́ ṣe lè fún wọn lápẹẹrẹ because according to science wọ́n ti show wa ní pé ìsìn làwọn ọmọ mature quicker. Òyìnbó máa ń pè ní what precocious
puberty. It means the puberty starts at a much faster rate. Because Tabama was scenario Aisha yen inu desert lo wa. Ó máa skinny ni gbogbo oúnjẹ tá ní tá ń jẹ nísìn tẹ́kẹ̀ wá ń wú wọn ní níbẹ̀. So ẹ jọ̀ọ́ ẹ fún wa ní scientific evidence ní pé àwọn ọmọ 6-year-old nígbà yẹn ó wà mature than whatever you said. Ẹ jọ̀ọ́ ẹ fún wa ní evidence. Okay, let me give you this evidence. I don't know, maybe you are conversant with news. Are you getting me? With current affairs in Nigeria. Ẹ sọ Yorùbá ẹ fún wa ní evidence. No, ẹ̀yin náà bẹ́ẹ̀ mi náà sọ Yorùbá, alright, ẹ̀yin náà mix ọ̀rọ̀ yìí pẹ̀lú òyìnbó ni now. Unless ẹ̀yin náà bàbá mi sọ Yorùbá fully. Ẹ ṣáà fún wa ní evidence. Ẹ fún wa ní evidence. Give us evidence. Okay, màá fún yín ní àwọn ẹ̀rí máa jẹ́ mi nìṣó tí ẹ bá jẹ́ ẹni tó ń follow news ìkan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà láìpẹ́ yìí at least àti pẹ́ yóò ti pẹ́ ṣá ó lẹ́nìkan tó fẹ́ ọmọ Egypt ọmọ ìkan náà àwọn olóṣèlú Nàìjíríà kan ó fẹ́ ọmọ Egypt ẹ pé Egypt is an African country and Egypt is an Arab speaking country. Ó fẹ́ ọmọ Egypt tó fẹ́ yẹn ó fẹ́. Ẹ má sọ story fún wa, ẹ fún wa ní evidence pé àwọn 6-year-old àwọn ọmọ 9 láyé ìgbà yẹn ó wà mọ́ mature nǹkan tẹ́ sọ nìyẹn. Ẹ gbàgbé ti Egyptian story yẹn because tọ́wọ́ mi bá kan bàbá yẹn ẹ̀wọ̀n ló máa ṣe mí gan máa gé gbólà máa gé kúrò ní because pedophile ni ṣe get. So ẹ má lò yẹn as excuse. Now ẹ fún wa ní evidence pé àwọn 6-year-old àwọn ọmọ 9 gbà yẹn ó wà more mature than today. Nǹkan tí mo fẹ́ rí nìyẹn. Okay, ẹ̀yin náà ẹ fún mi ní evidence wípé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó bá Aisha ó bá sùn. Ẹ fún wa evidence yẹn bẹ́ẹ̀. Okay. Ẹ gbọ́ mi, ẹ gbọ́ nǹkan tí mo sọ fún yín. Statement tí ẹ ń lò lórí platform pé Ànábì bá Aisha sùn. Ṣé pé statement tí ẹ ń lò yẹn kò ní evidence kankan nú. Ẹ̀yin kàn ń sọ̀rọ̀ yẹn láti fi tàbùkù Ànábì ni. Àdìsí tẹ gbé wálẹ̀ kẹtẹ gbé kú o ṣé ń gbọ́ mi Aisha okay ẹni sùúrù ẹ yé kí n present báyìí fún yín kó lè bá yé yín ìkan tá ń pè ní marriage ìkan tá ń pè ní kíyàn fẹ́yàn àwọn òbí tó bá ní ọmọ yẹn tó jẹ́ ọmọbìnrin yẹn àti family ọkùnrin yẹn wọ́n gbúdọ̀ mọ̀ sí wọ́n gbúdọ̀ approve ẹ̀ wọ́n gbúdọ̀ lọ́wọ́ sí so Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkan tó ń ṣẹlẹ̀ lásìkò Ànábì wa ẹ má sọ story. You know, I'm trying to be very patient. Mo ní sùúrù fún yín. Number 1, ẹ kọ́kọ́ fún mi ní ẹ mọ̀ pé ìdá make a claim yẹn. Ẹ̀yin lẹ sọ pé àwọn ọmọ 6-year-old nígbà yẹn wọ́n máa ń bàlágà o, you know, wọ́n máa ń jọ bóyá 30-year-old mi mọ̀ nǹkan tá ẹ̀ sọ. So ẹ kọ́kọ́ fún wa ní evidence yẹn. Èmi dẹ̀ máa gbé evidence tí ní máa wá fi hàn yín. Deal or no deal? Ẹ já mọ̀. Deal. Ẹ fún wa ní evidence. Oya, okay. Deal. Okay, evidence ló fẹ́ kí fún yín. Ẹ fún wa ní scientific evidence tó fi hàn wá pé àwọn 6-year-old láyé ìgbà yẹn àwọn ọmọ 9 ó ti bàlágà. Ẹ fún wa ní evidence ẹ. So I'm giving you historical evidence. We are talking about what we are talking about is historical. It's not scientific. Sheikh, no. Ẹ lè sọ tó bá jẹ́ historical ni ẹ sọ pé okay láyé ìgbà yẹn bó ṣe máa ń fẹ́ àwọn ọmọdé nìyẹn fine mi ní deny yẹn but ẹ̀yin lẹ fẹnu ara yín sọ pé a 6-year-old ó máa ń wà mature more than táyé yìí evidence yẹn ni mo fẹ́ tẹ́ bá mọ̀ pé you've made the wrong claim ẹ apologize sí wa ká move on ẹ sọ pé ẹ mọ̀ ẹ ṣe mistake ni. I never made any mistake. I said and I repeat pé láyé ìgbà yẹn I never say 6 years old. Are you getting my point? Láyé ìgbà yẹn ọmọ 9 years old lásìkò náà nígbà náà long ọmọ 9 years old ó ti matured. Fún wa ní scientific evidence now ẹ jọ ṣe yìí can waste time wa ẹ fún wa ní evidence kí n ṣí kádẹ́ka kẹ́mi wá ṣòyìn ní nǹkan tí mo ní ẹ jọ ẹ ń stress mi. Madam, if you have any evidence against what I just said, you can bring forth your evidence. Never any evidence. Okay. You are too proud. Kẹ́ sọ pé any evidence, but comment section one any evidence ni o so a máa gbé yẹn sẹ́gbẹ̀ kan. No worries. Sheikh, ọmọ ọdún mélòó ni Aisha jẹ́ ìgbà t'Ànábì fẹ́?
nígbà tí àwọn òbí rẹ̀ which is nǹkan tí mo bí yín kọ́ nìyẹn o, mo ní ọmọ ọdún mélòó ni Aisha jẹ́ ìgbà mi ò bí ọ̀rọ̀ òbí ẹ̀ Aisha mo ń béèrè nípa because a máa gbé gbogbo yẹn síta no wàhálà ọmọ ọdún mélòó ni Aisha jẹ́ ìgbà táwọn bí fẹ́. How old was Aisha when the prophet married her? ọmọ ọdún mẹ́fà. Ìgbà tí Ànábì bá a sùn tó consummate marriage ọmọ ọdún mélòó ni? ọmọ ọdún mẹ́sàn-án. Okay, thank you, sir. So, nǹkan tí mo fẹ́ fi hàn yín ni pé Sahih Bukhari 5134 on narrate. Aisha ló narrate. Ó ní pé the prophet married me when I was 6 years old and he consummated the marriage when I was 9. Sheikh, what is the definition of consummation? Kílẹ̀ yín gbọ́ yín pa consummation èmi ti sọ tọrọ tèmi. What is the definition of consummation? Ìkẹtẹ́ bá gbọ́ yín pa consummation ni kẹ́ sọ. You ask me question, you ask me like 2 questions, then I answer your question. I also have another question to ask you. Down question. Down last question. You know any suru tebati answer last question ye what be mean any question tefe I promise, okay? So now, what is the definition of consummation? Kilonjebe. I don't know. Explain. Oh yeah, Jashi dictionary. Olowe ko fún mi 1 second. Jashi dictionary because our call lady. Ó túmọ̀ sí pé ó bá ṣègbéyàwó ó dẹ̀ bá lájọṣepọ̀. Kò jù bẹ́ẹ̀ lọ. Ó dà pé Sheikh náà ti sọ pé ó bá lájọṣepọ̀ lọ́mọ ọdún mẹ́sàn-án. But tell okay, bóyá wọ́n ti gbà nìyẹn. So ẹ má bínú ṣe ṣẹ́yìn lè fi ọmọ yín ọmọ ọdún mẹ́sàn-án. Ṣẹ́yìn lè jẹ́ kéèyàn bọ́ ọmọ yín ọmọ ọdún mẹ́sàn-án sùn. Sheikh. Okay. Now, mo ń gbọ́dọ̀ yín. Wọ́n tó di wọ́n fẹ́ bá yín ṣe nǹkan ni mo ní ṣé ọmọ ọdún mẹ́sàn-án yín ṣe lè jẹ́ kéèyàn bá sùn. Okay. Olúwe kò ló bèrè kó ṣe lọ́mí àbí. Bẹ́ẹ̀ ni tẹ́ bá ń wo àwòkọ́ṣe Muhammadu ó yẹ kẹ́ ṣe gbogbo nǹkan tó ń ṣe. Okay, ẹ yẹ kí a bèrè kó ṣe lọ yín padà olówó Èkó. No, ẹ máa bẹ́ẹ̀ tẹ́ bá sọ ẹ má bínú kó tó dé ẹ má bá wọn sọ̀rọ̀ ẹ má bínú. Sheikh ẹja sáré kà síta. So consummate meaning olówó jọba wa tún Yorùbá. To make a marriage you can't tell us what to do, sir. Please, Ejo. So, consummate, only pay to make a marriage or relationship complete by having sexual intercourse. Wọ́n ní kó parí ìgbéyàwó pẹ̀lẹ́ nìyẹn kó dẹ̀ bá lájọṣepọ̀ ọkọ bá sùn fún. So, Ànábì bá Aisha sùn at the age of 9. Now, Olowo's question for you. Ṣé ẹ lè jọkọ bá ọmọ yín obìnrin 9 years old sùn? Yes or no? Wọ́n fẹ́ gbé súnú Ànábì gan. Ṣé ń dá mi lóhùn? Ṣé ń gbọ́ mi? Okay. Tó bá já sí pé ọmọbìnrin náà tó bá já sí pé ó ti bàlágà tó bá já sí pé ó ti mature. Mo ti dáhùn question yín o. Tó bá já sí pé ọmọbìnrin náà bàlágà. Mo ní ṣé ẹ lè jẹ́ kó bá ọmọ ọdún mẹ́sàn-án yín sùn? Yes or no? Ẹ sọ yes, ẹ give us why. Ẹ sọ no, ẹ give us why. Bó ṣe máa bí conversation ṣe ń ṣẹlẹ̀ nìyẹn now. Come on, Sheikh. Bẹ́ẹ̀ni, mi ò lè dáhùn yes báyẹn. Ó ní àwọn question. Ẹ má bínú àfa mi fẹ́ dá sí o. Aláwa nǹkan tó dà pé Sheikh dúró lé lórí pé Aisha ti bàlágà ń gbà yẹn. Ṣé wọ́n ní hadith àbí Quran tí wọ́n lè gbé jáde fún Aláwa ìpè? Question tẹ́ béèrè lọ́wọ́ mi. Ẹ má bínú Sheikh tí ẹ̀yin mo fẹ́ gbé jà. Aláwa ìpè ṣé ẹlẹ́rìí pé ó ti bàlágà ń gbà yẹn? Ọmọ ọdún ẹjẹ ìsọdílẹ olówó Èkó ẹni sùúrù lásìkò yẹn ọmọ ọdún mẹ́sàn-án ó ti bàlágà ó ti attain the age of puberty ó ti kọjá puberty ó ti lọ́yàn ó ti bàlágà ṣé ń gbọ́ mi àmọ́ ní àsìkò wa bíbí ní environment táwa wà location táwa wà nílẹ̀ Yorùbá Nàìjíríà bíbí ọmọbìnrin ọdún mẹ́sàn-án ṣé ń gbọ́ mi. Ẹ fún wa ní hadith tá lè kà ká fi rí pé Aisha ó ti reach puberty ẹ fún wa ní evidence yẹn. Ká fi rí pé kí ni.
ẹ fún wa ní evidence, ẹ fún wa lẹ́rìí pé Aisha ó ti bàlágà ó ti ṣebí puberty, ẹ ẹ̀yin fún lọ wa ní wá evidence evidence. wá rí pé. Hello. Sheikh, ẹ fún wa ní evidence yẹn náà pé Aisha ti bàlágà kánàbí tó bá ṣe gbogbo ìdókúdó tó bá dó ó báyé ọmọ yẹn jẹ́ ni ọmọ yẹn ò tiẹ̀ bímọ wọn wá ní pé ẹni tánàbí bá ti fẹ́ kò sẹ́ni kankan tó lè fẹ́. That girl was 18 years old ìgbà tánàbí yìí kú ó gbégbégbé until the age of 60 something. Shame on Ànábì. ẹni tó ń sọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ àwọn statement yín nípa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam statement yẹn ó máa wà nígbà táwọn òbí kú she was 15 not 18 she was 15 gbà tó kú. so àwọn ìdókúdó gbogbo ẹyẹ ń sọ̀rọ̀ yẹn ó kù díẹ̀ káàtó. Ẹni tó bá bọ́mọdé sùn ìdókúdó ló dó yẹn and you deserve punishment for it. I will never change that statement. Me, they change statement me because tó bá jẹ́ ọmọ tèmi lọ́dọ̀ mo máa lu ọkùnrin yẹn pa ó máa ṣẹ̀wọ̀n ni wàláì tàláì ó máa ṣẹ̀wọ̀n. So ẹ má sọ fún mi bó ṣe máa sọ̀rọ̀ ẹ fún wa ní ẹ̀rí pé Aisha reach puberty nǹkan tá a fẹ́ nìyẹn nísìn. Adé in the comment section má worry nǹkan tí mo fẹ́ gbé wá next nìyẹn kí ṣe yìí fún wa ní evidence. Hello. kò sí ẹ̀rí kankan tí a fẹ́ fún yín tí ẹ lè gbá wọlé tá a bá fún yín lẹ́rìí náà ẹ̀ ní gbá wọlé. A máa gbà wọlé ẹ fún wa ní Sahih Hadith. tá a bá fún yín lẹ́rìí ẹ̀ ní gbá wọlé gbogbo yín tí mo ti sọ yìí náà. A máa gbà wọlé ẹ fún wa ní Hadith náà. Olówó èkó please next bóyá yín kẹ́ bá wọn sọ̀rọ̀. ọmọ tó bá ti pé ọmọ ọdún mẹ́sàn-án tó bá jóbìnrin ọmọ yẹn ó ti attain the age of puberty. Ẹ fún wa ní evidence. Network yẹn ni ò dá o. Network yẹn ni ò dá. Hello? We need evidence. Yóò dà fún wọn ti gbé mi wọlé. Network yẹn ni ò dá. Ẹ lọ fix network yín kẹ́ ẹ padà wá later. Kẹ́ mú evidence yẹn wá tẹ́ bá ti ń bọ̀ ẹ jọ̀ọ́. Pé kò network wọn ò dá. Network wọn wà dọ̀ yìí. Mi ò ní evidence kan tó fẹ́ fún yín ju àlàyé tí mo ti ṣe fún yín yẹn lọ. No, ó yẹ kẹ́ mẹ́rin wá. Ustaz ẹ ní sùúrù. Ustaz ẹ ní sùúrù. Ustaz ẹ ní sùúrù. Nǹkan tí wọ́n ń béèrè ẹ jẹ́ kán béèrè báyìí. Sauti. Mo wà pẹ̀lú yín. Nǹkan tó ń béèrè ẹ jẹ́ kán béèrè báyìí. Ẹ jọ̀ọ́ ṣé Muslim ni? As you can see, I'm a Muslim. I can't tell. I'm asking you. I cannot assume whether you are Muslim or not. So I have to ask you now. Okay. Aláwa kò tí kíyàn ó kàn wọlé ó já wọlé bí ewúrẹ́ tó sin léyà so ti kíyàn bí. Sorry, nǹkan tí mi ìfẹ́ nìyẹn. I will not abuse anybody. Whether I greet anybody or I don't greet anybody. Ìyẹn má sọ̀rọ̀ tí ó mú jà wọlé. Ẹni bá mi drop Sauti kọ̀ wá ṣe ó wá ṣalábùkù. Ẹni tó bá wọlé wàá tiẹ̀ kí wọn kàn já wọlé. Aláìlẹ́kọ̀ọ́. Àfi bí ebi ẹran tí olùkùn lọ́rùn. Ó gọ̀ gidi gan, ó gọ̀ gan. Gidi gan. Já wọlé. Àfi bí Faruku. Hello, Àkànbí ọlọ́ba. Àfa gbàdá yìí wọlé sí àfa ṣé kẹ́ni sùn àwọn tó bá wọlé yẹn kọ́ farabalẹ̀ náà bá wọn jà náà wọlé ẹ̀ gbàdá yìí wọlé sẹ̀ kí wa gbàtẹ́ wọlé sẹ̀ kí wa ṣe yìí ṣe kí wa ń gbàtẹ́ wọlé àbẹ̀ kí wa.